God. My trust is in you. Ancient of days, my trust is in you. I am that I am, God. My trust is in you. Lily of the valley, my trust is in you. Hey, I put them on you. Oh yeah, my trust is in you. I put them all in you, Jesus. I put them all in you. Hey, my trust is in you. See my baby, yeah, yeah. I put them all in you. Hey, yeah, yeah, yeah. My trust is in you. Yeah, yeah, yeah. I put them all. I put them all in you. My trust is in you. He say he can do. My trust is in you. Oh, yigi yigi baba mio. My trust is in you. Sariki dunia. My trust is in you. Hey ya, esibala bamoti ebolo na na. Hey namo siamote na. Hey. My trust is in you. Oh, Bada, my Father, my trust is in you. Hey, I put them on you. My trust is in you. I put them on you. My trust is in you. Hey, yeah, yeah. I put them on you. I put them there. My trust is in you. Hey, Baba. My trust is in you. Oh, oh. Come here, see you, Baba. My trust is in you. Hey, I put them on you. My trust is in you. Hey, I am a Suli, I'm a Tired. Hey, my trust is in you. I put them all in you. So mama, Lion, the tribe of Judah. My trust is in you. Then, mo fẹ́ kẹ́ bá wa kí wọ́n padà ní èdè Ìjẹ̀bú. Mi kí wọ́n lédè Ìjẹ̀bú. Ẹ̀gbá fọ́, ẹ kọ́kọ́ bá mi kí wọ́n lẹ́gbàá. Ló bá tán. Praise the Lord. Aláyìn wa, mọ́mí wa olórí ẹbí lóbìnrin. Mọ́mí Ọláyínká Oyèfẹ̀sọ̀ tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi pe orúkọ yín. Ọ̀nà àdúrà gbé mi o. Ọ̀nà àdúrà gbé mi o. Àwa ti ní aṣíwájú. Jésù Kristi lákọ̀ wá ní ìṣòro ẹ̀mí láṣíwájú. Ọjọ́ ìjà ọmọlẹ́yìn ẹ̀kún ó ṣe wọ̀. Ọ̀nà àdúrà gbé mi o. Thank you, Lord. A big thank you to you, Lord, for making this day possible. Lord, we say thank you. Thank you, Lord. Lord, we thank you, Lord, for both families that are gathered together here this day. It can only be you, oh God. Yes. Many people they prepare for such a thing a day even. My name is Oluwaseun Olufemi. Praise the Lord.
celebrating my dad today. Thank you for this day. Thank you for today. Thank you for this day. Thank you for your grace. Oh, Bekete Bekiti, Ọba Lanu. Aṣíwájú ohun gbogbo ẹ̀yin ni tó can do. See my life, oh, Lord, I'm grateful. My testimony. Jésù ó ti dọ̀bálẹ̀ báyìí ó wá bẹ̀bẹ̀ fẹ́ Olúwa ṣeun kò ní bẹ̀bẹ̀ gbogbo ẹ̀ wá. Lórúkọ Jésù Olúwa ṣeun kò ní dòkú ọ̀fẹ́ wọn. Ayọ̀ ìyàwó Ọlọ́run ẹ̀mí mímọ́ abàmì fún wọ́n bí ọkùnrin àbíró lórúkọ Jésù wọ́n bí obìnrin àbíyè lórúkọ Jésù ní àsìkò tí Olúwa ṣeun tó wá bẹ̀bẹ̀ fẹ́ Olúwa ṣeun iná ò ní tán lọ́wọ́ ẹ̀ ò ní kí wọ́n bọ̀ sàyàgò ò ní dọ̀tá àwọn ẹbí ẹ̀ ò ní dọ̀tá àwọn àna ẹ̀ Ọlọ́run á dúró tì í gbogbo àwọn ọ̀rẹ́ wọ̀nyí wọ́n ní kó ẹ níbọ̀ wọ́n. Ó yá lọ jókòó sí àárín màmá àti mọ́mọ́ briefly. Yes. Màmá rẹ̀ ṣe ìtọ́jú. Ẹ̀kọ́ mi lẹ́kọ́ o, ẹ tún ṣe gbéyàwó. Òun náà á ṣerú ẹ fọmọ. Ó yẹ gbàdúrà fún mi. Ẹ ṣe o, ẹ̀yin ẹ̀mí ọlọ́pàá. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, irú eléyìí tó ń ṣeré ló máa ṣe fọ́mọ ẹ̀. Àmín Jésù. Wọ́n bí ìbejì nílé ìyá ẹ̀, wọ́n bí ìbejì nílé bàbá ẹ̀. Àmín. Ó máa bí ìbejì. Àmín Jésù. Gbogbo ẹbí ẹ bá mi ṣàmì. Ó máa bí obìnrin. Àmín. Iyelemu, I've still seen my tomato baby, yeah. Baby na sugar, sugar, yeah. Everybody dey wait. I realized when to super cook and I realized that that's like the video call. Ẹ jọ̀ọ́ ìyàwó náà máa tó wọlé báyìí o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run inú envelope. Jókòó sáyé ẹ. Ó ti lọ sí palace ẹ nìyẹn o. Bó ṣe wá lọ sí ẹtì mọ́ mi o. Don't forget number 86.
ìwọ àti ìyàwó ẹ̀ wà á mú ká bá báyìí ni má dáná ọ̀dọ̀ mọ́mì torí mọ́mì tún ti bímọ kan sí mú kẹ́ báyìí sápá kò ní kò jẹ́ lọ́dọ̀ mọ́mì the same thing náà tó bá lọ sọ́dọ̀ mọ́mì kejì ọjà rẹ o mọ̀mọ́ gbàgbé mọ́mì o má gbàgbé ẹbí o torí inú ilé yẹn fine. Have you seen my beautiful baby? Yeah, have you seen my tomato? Praise. Thank you, Jesus. Ẹ bá mi gbàdúrà fún ìyá ìrora iyebíye tí ìyá kò lè fọ́ra olóyún mi fóṣù mẹ́sàn-án. Ìyí tó ṣe ìṣọ̀mù gẹ́gẹ́ tí lọ owó tí lọ òde bẹ́ẹ̀ òde bẹ́ẹ̀ ibi tọ́lé rẹ̀ yóò ti dára. Gbàdúrà fún kí gbogbo lé pé wọ́n kú lé má ṣe há. Ibi ayọ̀ yìí ti yí kan Jésù Olúwa àwa táwa ò kájọ máa ṣeré o kájọ máa ṣeré o Olúṣọlá bèbí o. Adéṣọlá bèbí o kájọ máa ṣeré o kẹ́mi ọ̀la ó lọ ní tèmi kájọ máa ṣeré. Ṣeré o, kájọ máa ṣeré o. Ó bẹ̀rẹ̀ sílé ìyàwó rẹ̀. Jésù Olúwa wa àmín. Máa jà, mo fẹ́ kó sáré sọ̀kalẹ̀. Wọ́n mú kẹyọ ọkọ̀ ṣoṣo, ó ti kọ́ wa lójú. Àmú. Oṣó ò lágbára ní bèèrè, ayé ò lágbára lórí rẹ̀. Jésù iye láàbù iye. Give me an E, S, U, and S, and that says Jesus. Praise the Lord. Now, Oluwaseun will observe the first entertainment of our husband now. Yes? Sure, why you don't want to do it, just do it. Okay? God bless you. What may I help you with? Please. Thank you. Okay, so camera. Ẹ máa wo bí ìyàwó ṣe fún ọkọ ẹ̀ lójú. Ọmọ tá a kọ́ nílé ọgbọ́n tó gbẹ̀kọ́ á kúnlẹ̀ lóòótọ́ àgbọ̀ngbò ní máa kúnlẹ̀ láti fún ní oúnjẹ ṣùgbọ́n at the same time ìkúnlẹ̀ yẹn represent respect kì í ṣe pé kó mú kọ̀ọ̀kan ju oúnjẹ síwájú ọkọ rẹ̀ ní wájú o gbọ́dọ̀ fún ní oúnjẹ pẹ̀lú ìyá tiẹ̀. Àbọ̀ ló ṣe rọ́bẹ̀ yẹn sí aya ní tiẹ̀ tí jábọ̀ rò pé yọ̀ ọ̀jà ni bí mo
mọ̀ pé wà òkè wo bó ṣe ń jẹun ó láìkí ọbẹ̀ yẹn gan ni òun náà sọ pé mo láìkí ẹ̀ òun náà ní mo láìkí. ok Fẹ́mi fúyàwó ẹ̀ ló ń jẹ. ẹ rí ìfẹ́ bó ṣe dùn tó ọ̀rọ̀ ìfẹ́ bí àádọ́wò ẹ tún gbé jáde. ní kúndínlí wà láà lórí ọmọ ẹ̀jẹ̀ ní rí dààmú lórí ọmọ ẹ máa jáde láyọ̀ àti àlàáfíà àti ní tiẹ̀ mímí cover you with the blood of Jesus. wọ́n ní ríǹgì yẹn. wọ́n mi ojú sí i. sáré fún lórí àtàrà ya fọ́tò ríǹgì yẹn ó máa fi sí àpò. bí mo ṣe yà fọ́. For today, thank you for this day, thank you for your grace. Oh, bekete bekiti, your balanu. Aṣíwájú ohun gbogbo, ẹ̀yin ni tọ́ka ń dùn.